ọmọ káàárọ̀ oòjíire ẹ kú oríire o iṣẹ́ ti parí lórí ìwé ìtànràn yorùbá apá kejì tá a pè ní yorùbá ní tòótọ́ láti iléeṣẹ́ ìwé ìròyìn yorùbá tòótọ́ àti tẹlifíṣàn yorùbá tòótọ́ ìwé ìtàn yìí ní ojúlówó ìtàn abẹ́òkúta oǹdó àkúrẹ́ àti ìjẹ̀bú-jẹ̀ṣà 17th of march 2022 la máa kó jáde ní nigeria institute of journalism nij tó wà ní ọgbà lẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ láti aago 11 òwúrọ̀ alága ọjọ́ náà ni arákùnrin rotimi akérèdọ́lù gómìnà ìpínlẹ̀ oǹdó gómìnà babájídé sanwó-olú lólùgbàlejò àwọn orí adé ọjọ́ náà ni aláàfin ọ̀yọ́ aláké tìlú ẹ̀gbá àwọn èèyàn pàtàkì ọjọ́ náà ni ọ̀túnba gbẹ̀ngà daniel alhaji korodo ààrẹ gani adams ọ̀gbẹ́ni fẹ́mi adésínà ni ó ṣe àtúpalẹ̀ ìwé yorùbá ní tòótọ́ olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà ni mọ́gàjí adégbóyèga adéjùmọ̀ ìyá ọjọ́ náà ni rẹ́fẹ́ mọ́dá esther ajayi àwọn tí wọ́n máa kí wa káàbọ̀ ni ọ̀gbẹ́ni gbẹ̀ngà adéfàyè md vanguard àti kúnlé babárìndé ìwé méjìlá ó kó jáde lọ́jọ́ náà ìwé ìtàn yorùbá ní tòótọ́ apá kejì àti òǹkà yorùbá iléeṣẹ́ ìwé ìròyìn yorùbá ní tòótọ́ ó ń kí gbogbo yín káàbọ̀ ìwé ìròyìn yorùbá tòótọ́ agbẹnusọ ọmọ káàárọ̀ oòjíire. akíwakú déédé àsìkò yìí níbi gbogbo tí ẹ bá wà gẹ́gẹ́ bí ẹ ṣe morúkọ mi ò yí padà kúnlé babárìndé lórúkọ mi aláṣẹ àti olùdarí iléeṣẹ́ ìwé ìròyìn yorùbá tòótọ́ àti tẹlifíṣàn yorùbá tòótọ́ tó wà lórí ẹ̀rọ ayélujára youtube ìròyìn ayọ̀ kan ni mo mú wá fún wa láti sọ nípa ayẹyẹ ńlá kan tó ń bọ̀ nílẹ̀ yorùbá tí a pè ní ìṣàfihàn ìwé ìtàn ìran yorùbá apá kejì àti kíkó ìwé òǹkà yorùbá láti orí ọ̀kan títí dórí mílíọ̀nù kan jáde àti ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú ìfi àmì ẹ̀yẹ dánilọ́lá. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ iléeṣẹ́ ìwé ìròyìn yorùbá tòótọ́ àti tẹlifíṣàn yorùbá tòótọ́ a máa ń ṣe ìwádìí ìjìnlẹ̀ lórí àwọn ìtàn ilẹ̀ yorùbá. A ti gbé ọ̀kan jáde ní 2017 tí a pè ní yorùbá ní tòótọ́ apá kìíní ojúlówó ìtàn ilé ifẹ̀ ìbàdàn àti ọ̀yọ́ ló wà nínú ẹ̀ ṣùgbọ́n ní báyìí apá kejì ìwé ìlú ti jáde yìí apá kejì jẹ́ ojúlówó ìtàn abẹ́òkúta àkúrẹ́ oǹdó ìjẹ̀bú-jẹ̀ṣà àti iléṣà kí ló dé tí mò ń pè ní ojúlówó ìtàn iléeṣẹ́ wa ṣàkíyèsí wípé tí ẹ bá wo ìwé ìtàn yìí tẹ́ ẹ bá wo ẹ̀yìn ẹ̀ lérí ká máa kọ orúkọ àwọn ìwé kan tí wọ́n ti ṣe pé laka rárá o a máa ń ṣe ìwádìí gẹ́yìn náà ṣe mọ̀ a lọ sí ìlú kọ̀ọ̀kan àwọn tá à ń pè ní arọ́kin àwọn àgbàlagbà a fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò kí ni wọ́n mọ̀ nípa ìlú wọn gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún àwọn èèyàn ibi tí wọ́n ń pè ní àká tí àwọn olóyìnbó ń pè ní archive tí wọ́n ń kó nǹkan pamọ́ sí ìgbà tó bẹ̀rẹ̀ ṣé ìtàn yorùbá náà wá kọ́kọ́ lọ kó síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí à ń wá lọ bẹ̀ àwọn kan ló ṣe ṣùgbọ́n ojúlówó ìtàn àwọn bàbá wa àwọn arọ́kin ẹnu wọn làwa ti ṣàjọ adẹ̀ tí máa ń kọ jáde lọ́sọ̀ọ̀sẹ̀ nínú ìwé ìròyìn yorùbá tòótọ́ ní báyìí a ti sọ àkójọpọ̀ rẹ̀ a ó kó jáde bí ọmọ tuntun bẹ́ẹ̀ gẹ́gẹ́ la ṣàkíyèsí wípé òǹkà ilẹ̀ yorùbá ó ti ń kú lọ báwo ni àwọn ọmọ wa ṣe fẹ́ mọ̀ ení tá a pè ní ọ̀kan èjì ẹ̀ta ẹ̀rin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tán bá bí ọmọ láyé òde òní kí ni ọ̀ọ́dúnrún bó ló ṣe fẹ́ mọ̀ ìyẹn lásìsí àgbékalẹ̀ òǹkà yorùbá láti orí ọ̀kan dé mílíọ̀nù kan ó máa jáde ní ọjọ́ yẹn ọjọ́ wo láyẹyẹ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó máa wáyé ní ọjọ́ Thursday ọjọ́ 17 oṣù kẹta ọdún 2022 yìí bí àwọn olóyìnbó that is Thursday 17 March 2022 níbo ni ayẹyẹ yìí yóò ti wáyé yóò wáyé ní ọgbà ilé ìwé NIJ Nigeria Institute of Journalism Nigeria Institute of Journalism tó wà ní ọgbà ní ẹ̀gbẹ́ Excellence Hotel òní ayẹyẹ yìí ti máa wáyé a ti lọ káàkiri àwọn wo ló ń bọ̀ níbẹ̀ lọ́jọ́ náà lágbára ọlọ́run gómìnà ìpínlẹ̀ Ondo arákùnrin Rotimi Akeredolu àwọn ni alága ayẹyẹ yìí àti bá wọn sọ̀rọ̀ àti kọ̀wé sí wọn mo fi dá wa lójú pé lágbára lọ́dọ̀ Olódùmarè wọ́n máa wà níbẹ̀ lọ́jọ́ yẹn náà ni ohun tí ò ṣẹlẹ̀ rí máa ṣẹlẹ̀ rí kò sí iléeṣẹ́ ìwé ìròyìn Yorùbá tó fún àwọn gómìnà ní àwọ́ọ̀dù rí ọjọ́ yẹn ni gómìnà Rotimi Akeredolu máa gba àwọ́ọ̀dù gómìnà tó tayọ jùlọ lásìkò yìí
kí ló dé tó fi tayọ jùlọ à sọ fún yín lọ́jọ́ yẹn lọ́jọ́ tí à ń wí yìí àwọn orí adé ọjọ́ náà tí ó wà níkàlẹ̀ wọ́n ní bàbá wa ikú bàbá yèyé ọba Lámídì Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ àti dọ́dọ̀ bàbá wa ń bọ̀ lọ́jọ́ yẹn àti dọ́dọ̀ bàbá wa Alake ti ìlú Ẹ̀gbá bẹ́ẹ̀ ó ní Déjì ti Àkúrẹ́ àti Osemawe ti ìlú Oǹdó wọ́n á wà níkàlẹ̀ lọ́jọ́ yẹn ta ni ó máa gbàlejò lọ́jọ́ yẹn gómìnà Babájídé Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó ni àwọn náà wà níbẹ̀ lára àwọn àlejò pàtàkì tá à ń retí lọ́jọ́ yẹn lára wọn láti rí Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá Olóyè Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà tí wọ́n jẹ́ gómìnà ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ lára wọn ni Ọ̀túnba Gbénga Daniel tí wọ́n jẹ́ gómìnà ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ Alhaji Najimdeen Korodo tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí NOPENG lórílẹ̀‐èdè yìí tẹ́lẹ̀ àwọn náà máa wà níbẹ̀ bẹ́ẹ̀ ni Ọ̀túnba Atólóyè tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Motor Gold Oil and Gas wọ́n máa wà níbẹ̀ Mọ́gàjí Akeem Bakare tí wọ́n jẹ́ àròlé látòsà wọ́n máa wà níbẹ̀ Fẹ́mi Adésínà àwọn náà máa ṣàtúpalẹ̀ ìwé yẹn lọ́jọ́ yẹn a máa ní ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo ilẹ̀ Yorùbá ẹni tí ó fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ ni Mọ́gàjí Gbóyèga Adéjùmọ̀ àwọn màmá ọjọ́ náà àwọn ni Reverend Mother Esther Ajayi àti Alhaja Fatima Monísọ́lá tí wọ́n jẹ́ alága àti olùdarí iléeṣẹ́ Ademoch gbogbo àwọn èèyàn ńláńlá káàkiri ilẹ̀ Yorùbá tá a kò lè kà tán àwọn ni wọ́n ń bọ̀ a pè gbogbo yín ẹ jẹ́ ká jọ ṣe ẹni tó sọ lẹ́nu oṣù àpò ìyàkọ́ ìtàn ilẹ̀ Yorùbá lélẹ́yìí kò ní ẹlẹ́yàmẹ̀yà kì í ṣe ọ̀rọ̀ ìṣèlú bó ní ilẹ̀ Yorùbá yóò ṣe tẹ̀síwájú ni ẹ darapọ̀ mọ́ wa yóò wáyé lẹ́ẹ̀kan sí ní Nigeria Institute of Journalism tó wà ní ọgbà NIJ Ojútáyé ni àfọlọ́run bẹ̀ wá ẹ jẹ́ ká tètè dé ilẹ̀ Yorùbá kò ní dàrú o orílẹ̀-èdè Nàìjíríà kò ní dàrú o.